àwọn ìmọ̀ràn ilé ìmàdẹ̀ tó gbẹnu tán kẹ̀ àwọn ìmọ̀ràn yìí tún le koko ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ àwọn ìmọ̀ràn tí Imam Nurudeen gba mórí Thunder lórí ọ̀rọ̀ King Dr. Saheed Òṣùpá ó yí Alhaji Saheed Òṣùpá kí ni àwọn ìyànjú tí Imam tí ó bá mórí Thunder sọ lórí bó ṣe yẹ kó máa wùwà sí Saheed Òṣùpá nídìí sí bó orin bá lè gba ìmọ̀ràn yóò kún yóò sì ṣe láǹfààní tó pọ̀ jaburata pàápàá jùlọ nídìí iṣẹ́ fújì tó yẹ láàyè kí nìdí tí Imam Nurudeen fi sọ wípé ẹ̀dá tí lọ́ọ́ dá lọ́nà ọ̀tọ̀ lára ọ̀tọ̀ lọ́nà ìlú orin Saheed Òṣùpá jẹ́ tó fi ṣe wípé ẹni bá fẹ́ tètè ga nídìí iṣẹ́ fújì ó gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún gbogbo kó má kóyàn ìkéré nítorí ẹ̀ṣà nínú àwọn èèyàn tó lọ́n dá sàgbélé fújì ni wọ́n ní ẹ̀ṣà tí ó yàtọ̀ ó lágbára kódà wọ́n tún dáwọ́ kà wípé nínú kí mórí Thunder ó gbà fún Saheed Òṣùpá ohun gan báyìí ní àgbà orí fún lágbolé fújì ẹ̀yin èèyàn ọ̀rọ̀ máa pọ̀ nínú kọ́bọ̀kẹ́ ẹ̀yin àfikẹ́fẹ́ ara yín gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn àti ìyànjú tí Imam Nurudeen tó gba mórí Thunder nípa Saheed Òṣùpá ẹ má gbàgbé láti máa bá mi fọlọ Bukky Naija online television lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi fọwọ́ ẹ máa bá mi fi sọwọ́ kó máa lọ káàkiri orí ayélujára ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn ọ̀rọ̀ ìyànjú tí Imam Nurudeen gba mórí Thunder nípa Saheed Òṣùpá nínú fídíò kẹ́lẹ́ máa bá mi fi ní sí kọ́mẹ́ǹtì. ó ṣe kókó gan. náà ni mo jẹ́ kéèyàn ó ẹ̀kọ́ orin kan. àwọn Yorùbá fẹ́ àwọn Yorùbá wọn wà fíṣẹ̀ kìíní kan láyé respect ìgbà kó máa bí bàbá kó máa fún wọn billions ṣáà fún wọn ní respect yẹn ó ju billions lọ. so ìgbà yẹn wáyé káwọn olórin tó bá fẹ́ ṣe rẹ́kọ̀dù wa àkọ́ṣe bá ní rẹ́kọ̀dù wá ṣe bá àwọn tó bá níwájú àwọn tó wá ṣe bá wọn yẹn dùgbà pé ìbùkún náà ṣe kí ni wọ́n fi jù ẹ lọ nìyẹn. ọ̀dẹ̀ bá gidi olùwà ṣe agídí pé ẹgbẹ́ ni tó wọ́n ti jù ẹ lọ tó ṣe bá rẹ́kọ̀dù ẹ tó ṣe bá àdàbọ̀ ẹ tó jẹ́ gbẹ́ bí àwọn tó jù lọ. kóra yìí ṣe rí ni ẹkọrin kan fún èrè tí ń kọrin ní ọjọ́ kìíní àná Malikoin tí mi bá gbàgbé pẹ̀lẹ́ ti kọrin pé àti gòkè àgbà. tí mo ní àti gòkè àgbà wọ́n ti ní kò ṣòro ṣùgbọ́n ló lẹ́bọ̀ tamarú. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká ṣe bí orógbó ká lè mọ bí orógbó o ṣe rí pàtàkì inú ẹ ká tún máa ṣe gbàgbà àìbẹ̀rù àgbà ṣé bí ẹ̀ẹ́dẹ̀ ń báyé jẹ́ ìjọmọdé tágbà ọmọdé kábẹ̀rù àgbà. Alhamdulillah. tí bá àwọn tí mo ṣe bá wọn rẹ́kọ̀dù ní àwọn àgbà wọn tó gbà ní àgbà mi fújì nìyẹn tí mo gbà lágbà tèmi o wọ́n jù lọ ọjọ́ mi wọ́n tí mo ṣe bá wọn yẹn. Alhamdulillah Rabbil Alamin. Alákọ̀ọ́kọ́ wọ́n bá yẹn dúpẹ́ fún nǹkan mẹ́rin nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn Ọlọ́run dẹ̀ fi ń ṣe wáàsí fún yín ni tọ́lọ́run bá fẹ́ báyàn sọ̀rọ̀ tó bá mú àpèjúwe wá gẹ́gẹ́ bí ẹ̀fọn àwọn ẹlòmíràn mọ̀ wò pé kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú nǹkan kékeré ṣùgbọ́n látara ọ̀rọ̀ kan yẹn ọ̀pọ̀ èèyàn ló máa sọnù nínú ẹ̀ àwọn ọ̀pọ̀ èèyàn dẹ̀ máa mọ̀nà Ọlọ́run á parí ayẹyẹ pé wà mọ́ yìí dílù bí ilal fasikin kò sẹ́ni tó lè sọnù àfi kó jẹ́ pòkì tẹ́lẹ̀ nínú kéèyàn sọ wípé èèyàn tẹríba fágbáǹgbà mi ẹlòmíà sọ lẹ́nu kò ní dọ́kan ẹ̀ ẹlòmíì dẹ̀ ń bẹ tó jẹ́ wípé a rí wípé lágbájá ń bẹ̀rù aṣáájú nínú ìwà kò dọ́kẹ́ ẹlòmíì dẹ̀ máa ń dà gẹ́gẹ́ bí gbà wípé bóyá ń ra aṣáájú fín ó dẹ̀ gbà fún pátápátá bọ́ eléyìí tí àwọn àgbàlagbà onímọ̀ onílàákàyè mọ́mọ̀ ni pé tí wọ́n fálù nínú gbogbo ẹ̀ ni pé ẹni tó jẹ́ pé wọ́n rí nínú ìwà ẹ̀ wípé ẹni gbà fágbàlagbà ó dẹ̀ tó ṣe kí ni nínú ọkàn tiẹ̀ náà ó dẹ̀ gbà pé òun gbà tán pátápátá gbogbo ẹni tí ó bá ga láyé tán bá ń sọ fẹ́ni tí ń bọ̀ lẹ́yìn pé gbà fún lágbájá wọ́n fẹ́ kẹ́ni yẹn náà tóbi bẹ́ẹ̀ ni ẹ ṣe tóbi ni àṣírí ilẹ̀ gan nìyẹn tí wọ́n ń jẹ́ pé èèyàn gbà fún yẹn láyé nìyẹn nínú pé èèyàn dáyé láàrin àtàlájì Saheed Òṣùpá Ọlọ́run ní kí wọ́n kan ṣáájú pé nídìí iṣẹ́ orin náà pé orin kan náà làmọ̀jọ́ ń kọ Ọlọ́run tó ní pé aṣáájú tó ní wọ́n nínú wípé káwá sọ wípé oṣù kan inú oṣù kan náà lẹ́jọ́ wáyé àmọ́ tá a bá wò ní nọ́mbà yẹn náà a rí wípé nọ́mbà tó wọn ó tó pọ̀ ju ti yín lọ oríire ńlá tọ́lọ́run wá ṣe fún yín létí ọ̀sà yìí pé eléyìí tọ́lọ́run gbé kára
àti kàǹfẹ́ yìí náà lé ní Alhaji Saheed Òṣùpá náà ni wọ́n kọ́kọ́ débò náà kọ́kọ́ dé Etí Ọ̀sà. Ọlọ́run fẹ́ kí ẹsẹ̀ kékeré ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nígbà tẹ́ wá débí oore tọ́lọ́run ṣe nísìn Ọlọ́run ò ṣe nígbà yẹn látara eléyìí náà. So alhamdulillah Ọlọ́run ní jẹ́ kí oore yẹn Ọlọ́run ní jẹ́ kó pẹ́ di. Àmín. Sẹ́rí ìṣesí tí ó wù mí jù láyé kẹ́ máa ṣe pẹ̀lú Alhaji Saheed Òṣùpá, ìṣesí táwọn ọ̀tá yín ò fẹ́ kẹ́ ẹ máa ṣe pẹ̀lú wọn ló wù mí kẹ́ ẹ máa ṣe pẹ̀lú wọn. Kí ni ìṣesí náà? Ìṣesí tí ọmọ kí ó máa ṣe pẹ̀lú àáfà. Understand mi? Lóòótọ́ orin lẹ́jọ́ ń kọ o, ṣùgbọ́n ìṣesí pé ọmọ kí omi àáfà mi tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ aṣíwájú nínú olórin lọ́mọ lẹ́yìn wọn sì máa gbà fún wọn ní problem. Àwọn kan bẹ tó jẹ́ wípé wọ́n wà nínú orin wọn kọrin o, tẹ́ bá rí wọn fi èèyàn lè jẹ lọ. Alhaji Saheed Òṣùpá kò sí ẹni tó lè jẹ olórin tó bá jẹ́ ọmọ lẹ́yìn tó bá rí fín tó bá bínú Ọlọ́run bínú. Alákọ̀ọ́kọ́ ni wípé ó jẹ́ni tọ́lọ́ ní iṣẹ́ tí ń ṣe ó yé Alhaji Saheed Òṣùpá inú ẹ̀yìn tó bá tún níbò míì lẹ́yìn rẹ̀ Ọlọ́run fi yé wọn. Ẹlẹ́ẹ̀kejì nídìí sí orin wọn bí ó tàn dá pé jájọ fi ẹgbẹ́ kẹgbẹ́. Mo sọ̀rọ̀ kan fáwọn ọmọ mi jò ní mo ní orin tí Alhaji ń kọ ó ti jó orin tí Barrister gan lọ, ṣùgbọ́n sì ń gbé ọlá yẹn fún Bàrí wípé òun ló dá kinní sílẹ̀, ló fa wuyewuye ẹnujọ́ mẹ́ta yìí pé ẹnìkan sì lè máa sọ ní nǹkan tó jẹ́ pé ẹni báyìí jìyà fún irú èèyàn bẹ́ẹ̀ èèyàn ni. Èèyàn tó bá tún wá lọ́lọ́hun ó ṣòro bá jà. Wọ́n máa ń wo ọ̀rọ̀ Alhaji yẹn tó bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ yẹn ń bọ̀ wá padà sẹ́. Àwọn tọ́lọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún làwọn tọ́lọ́ ń bá fún ní ọgbọ́n inú tán ní ojú inú tán máa fi ń rí nàrí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ tí ó padà ṣẹlẹ̀. Tọ́ bá sọ wípé àáfàá máa ń láìkí orin láti ilẹ̀ láti gbà mo ti wà ń lé kí kò sí orin yín tí mi ò mọ̀ láyé. Mi ò wá ara késẹ̀tì Alhaji Saheed Òṣùpá rí. Àmọ́ bóyá bí àwọn Sànúkù ní kàfà látàṣà táwọn afáwa fún wa tó bá ti kọrin lẹ́ẹ̀kan mo ti gbọ́ ti yé mi, wọn ní béèrè ọ̀rọ̀ yẹn kí n má ṣàlàyé ẹ̀. Tó bá ń sọ wípé tẹ bá mú ẹgbà dání lágbolé fújì tẹ bá na gbogbo olórin tán bá tò táwọn olórin tán tò jọba ẹ̀ tẹ bá ń fi ẹgbà nà wọn lọ, tó bá fẹ́ dé ọ̀dọ̀ Alhaji Saheed Òṣùpá èèyàn kan tẹ máa kàn kẹ tó kà Alhaji Saheed Òṣùpá ẹ̀ gbọ́dọ̀ ná. Òwe ni. So èèyàn kan tó tún wá tẹ̀lé Alhaji Saheed Òṣùpá pé wọ́n kàn fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹ̀ gbọ́dọ̀ ná wọn, nítorí wípé ọwọ́ yẹn ẹni tẹ́ ẹ̀ gbọ́dọ̀ bájà láyé tẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ dájú pé ìn gbọ́dọ̀ bájà láyé Alhaji Saheed Òṣùpá ni. Ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ pé tí máa ń bú gbogbo èèyàn mi gbọ́dọ̀ bú lágbájá ẹ̀ Alhaji Saheed Òṣùpá ni. Mo máa ń sọ fáwọn èèyàn kan tí wọ́n ń bá àwọn àfáà kọ̀ọ̀kan ṣọ̀tá, mo ní àwọn àfáà tẹ́lẹ̀ bá ṣọ̀tá àwọn àfáà tí ọ̀rọ̀ Ọlọ́run yé wọn tán kára wọn káàfáà ni o. Àfáà tó bá ní Ọlọ́run àbọ̀ ó bá jó ní gbìyànjú ọ gbọ́dọ̀ bú o. Dojúmọ́ là ń ṣépè fọ́ta wa, ìwọ wá yín fáìtì rẹ̀ pọ̀ fẹ́ jọ́ta wa, ayé rẹ̀ ó máa bàjẹ́ ni. Àfáà tó jí láàárọ̀ tó ṣépè fọ́ta, Alhaji Saheed Òṣùpá náà bá jí láàárọ̀ bẹ́ẹ̀ náà ni máa bẹ náà fáwọn ọ̀tá ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ lóun fẹ́ bá ṣọ̀tá tí wọ́n bá fẹ́ parun. Wípé ẹ̀ máa ń nífẹ̀ẹ́ yẹn wọ́n nífẹ̀ẹ́ yín, àmọ́ lọ́wọ́ wá ní kí orin tí yín náà ní wéètì orin yín yẹn náà lọ wá gbé síwájú. Tẹ́ bá ti wá rí Alhaji Saheed Òṣùpá kọrin ẹ má tiẹ̀ wò pé bóyá mo rí nǹkan. Gbogbo ibi tí Ọlọ́run parí oore yín sí láyé tẹ́ bá mọ̀ lónìí ẹ lọ mọ̀ ara Alhaji Saheed Òṣùpá ni. Tẹ́ bá ń wá owó tẹ́ ẹ̀ nírú ẹ̀rí láyé ó wà lára Alhaji Saheed Òṣùpá. Tẹ́ bá fẹ́ kọ́lé tẹ́gbẹ́ yín kò kọ́rí láyé ó wà lára Alhaji Saheed Òṣùpá. Tẹ́ bá ń wá oríire kan tẹ́ ẹ̀ nírí láyé ara Alhaji yẹn ló wà. Nínú ìyọnu sí kán máa yọnu Ọlọ́run sì máa yọnu. Torí níbi kẹgbà fóṣùpá làgbà oore.
níbi kẹgbà àfòsùpá làgbà oore níbi kẹtẹríba fòsùpá níbẹ̀ ṣàlówó wà. níbi kẹgbà àfòsùpá làgbà oore. tẹ́ bá ti gbà tán pátápátá wàláhì azim gbogbo àwọn ìjì kéékèèké tán lè fẹ́ máa fẹ́ ẹni tí ò lè jẹ́ kátẹ́gùn burúkú ọ̀fẹ́ lù yìí tagbolé fújì ẹni tẹ́ ẹ lè sẹ̀ tẹ́ ẹ lè mú jẹ wọn náà làlájì Saheed Òṣùpá. ó lágbára ọ̀rọ̀ ńlá màlélẹ́ yìí o ọ̀rọ̀ ńlá gidi ni ẹ̀yin náà ti gbàlàyé tí Imam Nurudeen tó ṣe àtàwọn ọ̀rọ̀ ìyànjú tó gba Muri Thunder nípa Saheed Òṣùpá báyìí ó ní ẹni ńlá tí ó ṣe wípé tí Muri Thunder báyìí lè ṣe tó bá ilé kọlù tó ṣèèṣì kọlù lágbolé fújì tó lè dènà àwọn oore ẹ̀ lágbolé fújì ó ní Saheed Òṣùpá jẹ́ ó lágbára ẹ̀yin èèyàn ojú wo lẹ tún fi wo gbogbo àwọn ọ̀rọ̀ yìí ìyàwó ló kọ sí yín ẹ má bá mi sọ opinion tí yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DJ Naija online TV lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi share fídíò ìkó máa lọ orí ayélujára káàkiri ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mọ́ ní gbogbo ìgbà.